àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Olúwa mo gbé ọ ga o, Olúwa mo gbé ọ ga o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Olúwa mo gbé ọ ga o, Olúwa mo gbé ọ ga o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Welcome to My One Number. Olúwa, You are the only participant in the conference. mo gbé ọ Recording ga did not o. start because your storage is full. Olúwa Please mo log in gbé and ọ delete ga o, recordings or purchase more àwọn storage from ọ̀run your ń bá account. mi yìn ọ́ o pé ò ṣe. àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Olúwa mo gbé ọ ga o, Olúwa mo gbé ọ ga o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Olúwa mo gbé ọ ga o, Olúwa mo gbé ọ ga o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Olúwa mo gbé ọ ga o, Olúwa mo gbé ọ ga o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Olúwa mo gbé ọ ga o, Olúwa mo gbé ọ ga o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Ìyìn yẹ Ọlọ́run mi, àtúngbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà o. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Olúwa mo gbé ọ ga o, Olúwa mo gbé ọ ga o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Olúwa mo gbé ọ ga o, Olúwa mo gbé ọ ga o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Olúwa mo gbé ọ ga o, Olúwa mo gbé ọ ga o, àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé ò ṣe. Olúwa mo gbé ọ ga o,
Olúwa, Conference participants, press 1. Olúwa, To conference participants in mo lecture gbé mode, ọ̀gá o. press 2. To unmute conference participants, press 3. Olúwa, All participants are muted. mo gbé ọ̀gá o. Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Olúwa, mo gbé ọ̀gá o. Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Olúwa, mo gbé ọ̀gá o. Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Olúwa, mo gbé ọ̀gá o. Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Olúwa, mo gbé ọ̀gá o. Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Olúwa, mo gbé ọ̀gá o bàbá. Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Olúwa, mo gbé ọ̀gá o. Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Olúwa, mo gbé ọ̀gá o. Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Olúwa, mo gbé ọ̀gá o. Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Olúwa, mo gbé ọ̀gá o. Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Olúwa, Olúwa, mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. To mute conference participants, all participants are unmuted. Mo gbé ọ̀gá o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe. Jésù Olúwa wa. A gbóhùn ọpẹ́ sókè láàárọ̀ yìí. A pè Olúwa, mo dúpẹ́ fún ìwàláàyè rẹ nínú ayé mi. Mo dúpẹ́ fún ìwàláàyè rẹ nínú ayé mi. Mo dúpẹ́ fún àánú tí mo rí gbà láti ọ̀dọ̀ rẹ wá. Ẹ jẹ́ á gbóhùn ọpẹ́ sókè láàárọ̀ yìí. Ọlọ́run tó ní ayé, Ọlọ́run tó ní ọ̀run. Ipá tó ju ipá, agbára tó ju gbogbo agbára lọ. Ọlọ́run mi o, mo dúpẹ́ fún àánú tí mo rí gbà láti ọ̀dọ̀ rẹ wá. Olúwa, mo yìn ọ́ fún oore ọ̀fẹ́ rẹ. Mo dúpẹ́ fún ìṣẹ́gun tí ẹ fi fún mi. Mo dúpẹ́ 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 Ọlọ́run tó ga. Mo dúpẹ́ 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 Ọlọ́run tó tóbi. Ọlọ́run àánú, ọba tó pa ọkàn mi mọ́. Ọba tó dá ẹ̀mí mi sí. Ọba tí ò jẹ́ kí kó pa mí. Ọba tí ò jẹ́ kí àìsàn gbé mi dì. Lórí ọ̀fẹ́ mo gbéga lónìí. Ọba ayérayé mo yìn ọ́ lógo. Olúwa tó ní mí tẹ̀mítẹ̀mí. Àìkú àìsá mo gbé orúkọ yín ga. Ọlọ́run ayé ṣe olùgbàlà ẹ ṣeun. Mo gbé ọ̀gá fún títóbi rẹ lórí ìdílé mi, lórí ẹbí, lórí ará, lórí ọ̀rẹ́. Ẹ̀mí mímọ́ mo gbé ọ̀gá fún àkókò yìí tó tún kà mí yẹ láti wá sí wákàtí kókó àdúrà mi yìí. Olúwa, mo dúpẹ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n láǹfààní láti darapọ̀ mọ́ wa ní orí ìlà láàárọ̀ yìí. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Ọlọ́run mi ó ṣé o. Ọlọ́run tó ní ayé, Ọlọ́run tó ní ọ̀run. Agbé ọ̀gá, agbé ọ̀gá, agbé ọ̀gá. Ọlọ́run wa ṣé o. Olúwa ṣeun o. Ẹ ṣeun o bàbá. Ẹ ṣé o Jésù. Kí n la bá fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa. Ẹgbẹ̀rún ahọ́n kò tó láti yìn ọ́.
adúpẹ́ o Jésù Olúwa o ṣé o Ọlọ́run tó ga ẹ ṣé Ọlọ́run tó tóbi ẹ ṣé Olúwa àwọn olúwa adúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wa gbé ọ̀gá lónìí Ọlọ́run àánú adúpẹ́ fún ààbò rẹ lórí ilé wa lórí ọ̀nà wa lórí ọmọ wa ògo tójú gbogbo ògo lọ ipá tójú gbogbo ipá lọ agbára tójú gbogbo agbára lọ àìkú àìṣẹ ṣé Ọlọ́run bá bẹ ṣé Ọlọ́run ìwé mà ṣé o Ọlọ́run ìyè ẹ mà ṣé o Ọlọ́run ìgbàlà ẹ mà ṣé o Ọlọ́run ìwòsàn ẹ mà ṣé o òdáǹdè ẹ mà ṣé o Ọlọ́run tó ga Ọlọ́run tó tóbi o ògo ni fún orúkọ rẹ no wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá no wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá ẹ tóbi ẹ ga jù ayé lọ ẹ tóbi ẹ ga jù ènìyàn lọ no wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá no wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá ẹ tóbi ẹ ga jù ayé lọ ẹ tóbi o ẹ ga jù ènìyàn lọ no wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá Ọlọ́run tó ga Ọlọ́run ìyanu ẹ máa ṣeun olùràpadà ẹ máa ṣe o olùgbàlà wa olùwòsàn wa ọba tó dá ẹ̀mí wa sí ọba tí ò jẹ́ kí ọ̀fìn ayé kó gbé wa mì ògo ni fún orúkọ lókè ọ̀run ayérayé ògo ni fún orúkọ lókè ọ̀run Jésù Olúwa wa ẹ jẹ́ á síwájú tí àánú láàárọ̀ yìí ẹ jẹ́ pé Olúwa ṣàánú mi ní ìkórìtà tí mo wà yìí jẹ́ ráàánú gbà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń dènà àdúrà Olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ Olúwa jẹ́ ráàánú gbà láti ọ̀dọ̀ rẹ wá Olúwa fọ̀hún àánú rẹ sáyé mi lónìí jẹ́ kí ìṣẹ̀dá mi kó gbóhùn àánú rẹ ìṣẹ̀dá ayé mi jẹ́ kó gbóhùn àánú rẹ ìṣẹ̀dá àwọn ọmọ mi jẹ́ kó gbóhùn àánú rẹ ìṣẹ̀dá aya mi jẹ́ kó gbóhùn àánú rẹ ìṣẹ̀dá ọkọ mi jẹ́ kó gbóhùn àánú rẹ Olúwa náwó àánú sí mi ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù ní àárọ̀ yìí Olúwa ṣàánú fún mi Olúwa fọ̀hún àánú sáyé mi Olúwa fọ̀hún àánú sáyé mi omi àánú rẹ tú lé mi lórí Olúwa omi àánú rẹ tú lé mi lórí jẹ́ ráàánú gbà láti rẹ̀ dédé ayé mi fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ Olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú ní ojúmọ́ tó mọ́ yìí Olúwa ìṣẹ̀dá mi jó gbóhùn àánú rẹ ṣẹ̀dá àwọn ọmọ mi jó gbóhùn àánú rẹ ṣẹ̀dá aya mi jó gbóhùn àánú rẹ Olúwa náwó àánú sí mi Olúwa jẹ́ kí àánú rẹ fọ̀hún láti inú ayé mi wá gbọ́ Ọlọ́run àánú fọ̀hún àánú sáyé mi jẹ́ káánú rẹ sọ̀rọ̀ lórí ayé mi jẹ́ káánú rẹ sọ̀rọ̀ lórí ayé mi òkè wo láàárọ̀ lẹ́gùn láì ṣe pé wọ́n gbé ọjà wo la fọ́jú létà tówó máa pé o ṣùgbọ́n tánú bá sọ̀rọ̀ ìyanu á ṣẹlẹ̀ o jẹ́ kánú rẹ sọ̀rọ̀ lórí ayé mi o jẹ́ kánú rẹ sọ̀rọ̀ lórí ayé mi òkè wo láàárọ̀ lẹ́gùn láì ṣe pé wọ́n gbé ọjà wo la fọ́jú létà tówó máa pé o ṣùgbọ́n tánú bá sọ̀rọ̀ ìyanu á ṣẹlẹ̀ o jẹ́ kánú rẹ sọ̀rọ̀ lórí ayé mi ẹ pariwo Olúwa jẹ́ kánú rẹ sọ̀rọ̀ lórí ayé mi lónìí jẹ́ káàánú rẹ sọ̀rọ̀ lórí iṣẹ́ mi lónìí jẹ́ káàánú rẹ kó sọ̀rọ̀ lórí àwọn ọmọ mi lónìí jẹ́ káàánú rẹ kó sọ̀rọ̀ lórí ayé mi lónìí ẹ jẹ́ gbàdúrà Ọlọ́run tó nípa àti agbára jẹ́ káàánú rẹ sọ̀rọ̀ lórí ayé mi jẹ́ káàánú rẹ sọ̀rọ̀ lórí àwọn ọmọ mi Olúwa jẹ́ káàánú rẹ sọ̀rọ̀ lórí ayé mi Jésù Olúwa bàbá tí ń gbà lọ ẹ jẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè kan tí ń gbé àwọn èèyàn tí ń gbé nínú Nàìjíríà fẹ́ ká gbàdúrà fún àwọn ènìyàn tí ń gbé nínú Nàìjíríà àwọn ènìyàn tí ń gbé nínú Nàìjíríà mo fẹ́ ká gbàdúrà fún ẹ jẹ́ gbàdúrà jẹ́ káàánú rẹ sọ̀rọ̀ lórí gbogbo ọmọdé àti àgbà àti obìnrin tó ń bẹ nínú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí jẹ́ káàánú rẹ sọ̀rọ̀ lórí wọn jẹ́ káàánú rẹ kó sọ̀rọ̀ lórí wọn ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run tó ní ayé agbàdúrà fún gbogbo ènìyàn tó wà nínú Nàìjíríà lọ́wọ́ báyìí ọmọdé tí ń gbénu Nàìjíríà ni àgbà tí ń gbénu Nàìjíríà ni ọkùnrin tí ń gbénu Nàìjíríà ni obìnrin tí ń gbénu Nàìjíríà ni jẹ́ káàánú rẹ sọ̀rọ̀ lórí wọn Olúwa jẹ́ káàánú rẹ sọ̀rọ̀ lórí wọn Olúwa jẹ́ káàánú rẹ sọ̀rọ̀ lórí àwọn ènìyàn wọ̀nyí Ọlọ́run tó ní ipá àti agbára fàánú já àwọn ènìyàn yìí gbà kúrò lọ́wọ́ àwọn alágbára tí ní wọn lára fi àánú rẹ já gbogbo wọn gbà lọ́wọ́ àwọn aninilára jẹ́ káàánú rẹ sọ̀rọ̀ madila izina ya kaurin daba mirutin daria no urin sakaya ribrada shaitan del ida Ọlọ́run àánú o jẹ́ káàánú fọhùn jẹ́ káàánú fọhùn àwọn ènìyàn wọ̀nyí kígbe fún àánú Olúwa jẹ́ káàánú fọhùn Olúwa jẹ́ káàánú fọhùn Olúwa jẹ́ káàánú fọhùn
Olúwa jẹ́ káàánú ọ̀fọ̀n Jésù Olúwa jẹ́ gbàdúrà yìí ọ̀tọ̀ ní àdúrà tá à ń lọ láàárọ̀ ṣùgbọ́n lè wá báyìí ẹ jẹ́ gbàdúrà gbogbo Fáráò tó ní Nàìjíríà lára Olúwa ṣètẹ̀bọmi ìparun fún wọn gbogbo Fáráò tí ń ní Nàìjíríà lára ẹ̀mí mímọ́ ò ṣe ìtẹ̀bọmi ìparun fún wọn ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù gbogbo Fáráò tí ń ní Nàìjíríà lára ẹ̀mí mímọ́ ṣe ìtẹ̀bọmi ìparun fún wọn ṣe ìtẹ̀bọmi ìparun fún wọn Olúwa ṣe ìtẹ̀bọmi ìparun fún wọn ẹ jẹ́ gbàdúrà Olúwa ní orílẹ̀-èdè Nàìjíríà ò fẹ́ ogun ṣùgbọ́n a fẹ́ kó já àwọn ènìyàn gbà kúrò nínú ìdè a fẹ́ kó gbogbo èdìdí ibi tí a fi kó àwọn ènìyàn sínú ìdè tí a fi kó wọn sínú ìnira Olúwa máa fọ́ Olúwa máa tú máa já lọ́rọ̀ báyìí Jésù gbogbo Fáráò tó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára tó ní ọkùnrin lára tó ní obìnrin lára ẹ̀mí mímọ́ ọ̀yá bẹ̀rẹ̀ sí ní tètèbọmi ìparun fún wọn Olúwa náwó agbára gbọ́ Ọlọ́run àánú Redinda dundi sindika yakarua metundaria zana yikatulia librida shaitar azimukundi kasanga Jésù Olúwa à ń lọ sí àdúrà tá fẹ́ gbà láàárọ̀ àdúrà tá fẹ́ gbà ó ní àdúrà gbára àdúrà wákàtí kan náà la ní Olúwa rọ̀ mí ní agbára Jésù sọ fún wa nínú ìwé Matthew orí kìíní àmì ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí kìíní ẹsẹ̀ kẹjọ ẹjẹ sáyé lọ́bẹ̀ ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ó wí pé ẹ̀yin ó sì gba agbára ní ìgbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹjẹ sáré kà orí tá a bá pe ọ̀rọ̀ Ọlọ́run ẹjẹ kà jáde láti inú ọ̀rọ̀ Ọlọ́run bọ́rọ̀ Ọlọ́run ṣe kọ́ gan-an ẹsẹ̀ kẹjọ ó ní ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára ní ìgbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ayé ṣẹ́ni tá a bá sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa à ń gbàdúrà nípa agbára Ọlọ́run mọ́lẹ̀ ní à ń gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n ní ìṣòro wọ́n lọ sọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n gbàdúrà fún wọn ìṣòro yẹn á tán ṣùgbọ́n ìṣòro yẹn á tún padà ń gbọ̀ bá yá ṣẹ́ẹ̀rí iná tó bá wà nínú olóṣèlú ló máa jẹ́ kí ìṣòro yẹn kó tán iná tó wà nínú ẹ ni ò ní jẹ́ kí ìṣòro yẹn kó dúró torí ìdí èyí o nílò agbára Ọlọ́run fún ara rẹ yàtọ̀ sí pé olóore ọ̀fẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó gbàdúrà fún ẹ fún wọn gba ìgbà díẹ̀ ni torí pé iná tó wà nínú ayé ìránṣẹ́ Ọlọ́run yẹn òun ló lé ogun yẹn sá ní àkókò yẹn torí bẹ́ẹ̀ ni sọ fún wa ó ní àwọn ẹ̀mí èṣù ní ìgbà tí wọ́n bá jáde lọ ó ní wọ́n á tún padà wá sí ilé wọn tí wọ́n ti gbé rí níbi tí wọ́n ti wà rí ó ní kéde ó ní bàbá wa tí wọ́n bá lófo tí wọ́n bá bá ẹ̀já sáré wò nínú ìwé Matthew ẹ̀já lọ sínú ìwé Matthew orí 12 ká sáré wò a máa fi gbàdúrà láàárọ̀ yìí torí pé ìgbé ayé onígbàgbọ́ kò gbọ́dọ̀ wà ní òfo ìgbé ayé onígbàgbọ́ gbọ́dọ̀ kún fún agbára Ọlọ́run àṣẹ àti agbára Ọlọ́run a gbọ́dọ̀ gbà láàárọ̀ yìí tí ogun kan bá ṣẹ́yányán agbára Ọlọ́run ó nílò ẹ̀ nínú ayé rẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ orí 12 ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 43 ẹsẹ̀ ìkẹtàléníogójì Jésù ló sọ̀rọ̀ bí ó ní nígbà tí ẹ̀mí àìmọ́kan bá jáde kúrò lára ènìyàn a máa rìn kiri ní ibi gbígbé a máa wá ibi ìsinmi kì í sì rí kì í ṣe kíni kì í rí nígbà náà ni ó wí pé èmi ò padà lọ sí ilé mi níbi tí mo gbé ti jáde wá nígbà tí ó sì dé ó bá ó ṣòfò agbàmọ́ a sì ṣe ní ọ̀ṣọ́ nígbà náà ni ó lọ ó sì mú ẹ̀mí méje mìíràn pẹ̀lú ara rẹ̀ tí ó burú ju òun fúnra rẹ̀ lọ wọ́n bọ́ sí inú rẹ̀ wọ́n sì gbé ibẹ̀ ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí fún ìran rí pẹ̀lú yẹn ni pé ní ìgbà tí ẹ̀mí òkùnkùn bá jáde lára ènìyàn tí ènìyàn fúnra rẹ̀ kò ní agbára Ọlọ́run ìyẹn ní máa ń fa ogun àtijọ́ ló ti jarí ogun rí àwọn alákatọ́ máa ń lá ní ìgbà kan ṣùgbọ́n tó lọ nígbà tó lọ sọjí kan ogun ṣẹ́
àlá yẹn lọ òòrí mọ́ ṣùgbọ́n tó ti ń rí báyìí kí ló dé torí pé agbára kan kò sínú ayé àṣẹ ó depend lórí orí ọ̀fẹ́ ẹnìkan ìwọ náà gbọ́dọ̀ ní iná nínú wá gbàdúrà Olúwa rọ̀ mí ní agbára òróró agbára rẹ tí ò ní jẹ́ kí ogun àtijọ́ kó padà wá mọ́ Olúwa gbé wọ̀ mí lóòrọ̀ yìí rọ̀ ìṣẹ̀dá mi ní agbára rọ̀ omi ara mi ní agbára rọ̀ ẹ̀jẹ̀ ara mi ní agbára agbára mọ́rin mi fẹ́ agbára tí àṣàṣì ayé kan ò lè rí mú Olúwa gbé wọ̀ mí lóòrọ̀ yìí òróró agbára Olúwa túlẹ̀ mi lórí ẹ̀jẹ̀ àgbà dáadáa Olúwa rọ̀ mí ní agbára ẹ̀mọ́ rọ̀ mí ní agbára Olúwa rọ̀ mí ní agbára àṣẹ agbára ẹ̀mí mímọ́ láti ọ̀run wá Olúwa gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí rọ̀ omi ara mi ní agbára rọ̀ omi ara mi ní agbára rọ̀ ẹ̀jẹ̀ mi ní agbára rọ̀ ẹ̀mí mi ní agbára ẹ̀rọ ara mi máa gba agbára lórúkọ Jésù Olúwa rọ̀ mí lágbára Olúwa rọ̀ mí ní agbára agbára láti ọ̀run wá àṣẹ ẹ̀mí mímọ́ máa wọ inú mi lọ agbára ẹ̀mí mímọ́ máa wọ inú mi lọ àṣẹ ẹ̀mí mímọ́ máa gbé mi wọ̀ lónìí agbára tí ayé kò lè dojúkọ tí àṣàṣì ayé ò lè mú Olúwa gbé wọ̀ mí ọmọ Ọlọ́run gbàdúrà yìí dáadáa sẹ́ẹ̀rì lẹ́ni àwọn èèyàn àwọn onígbàgbọ́ gan wọ́n ti sọ ìtìnú nítorí pé àwa agbára Ọlọ́run mọ́ ọ̀pọ̀lọpọ̀ agbára lọ síbi tí agbára kò sí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ní wá agbára lọ síbi òkùnkùn ṣẹ́ẹ̀mọ̀ èṣù fẹ́ ayé yìí tó bá fẹ́ wà in control of this world tó bá fẹ́ wà in control of situation you must be filled with the Holy Ghost agbára ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ gbé inú rẹ iná ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ wọnú ọkàn rẹ wá gbàdúrà rọ̀ mí ní agbára láti ọ̀run wá agbára tí ń fi ṣàṣeyè agbára tí ń fi borí ogun agbára tí ogun àtijọ́ tí òfin ní padà wá mọ́ ogun tó ti ṣẹ́ tí òfin ní gbérí mọ́ agbára tí màá fi bọ́ kó lọ́wọ́ ogun yìí ìgbà míì wà o lè mọ̀ tiẹ̀ láǹfà láti lọ orí òkè tàbí láti lọ sí deliverance kìnìkan kó jẹ́ pé agbára àdúrà yìí lọ́mọ bèrè Olúwa tó agbára tí agbára ẹ̀mí mímọ́ bá dé tí agbára ẹ̀mí bá dé ìyanu á ṣẹlẹ̀ Jésù gan mọ rírì tí í ṣe agbára òun ló fi sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹ má ṣe ohunkóhun tí tẹ́ ó fi gba agbára ó ní ṣùgbọ́n ẹ gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ tó bá wọ inú ayé yín wá gbàdúrà ẹ̀mí mímọ́ wọnú mi lọ wọnú ọkàn mi lọ wọnú ayé mi lọ ẹ̀mí mímọ́ jọ̀wọ́ ayé mi fún ọ lónìí ẹ̀mí mímọ́ la pè é Olúwa ṣé rí ìrìn àjò ayé kò ṣeé dárìn ẹni tó bá fẹ́ rìn ìrìn àjò ayé yìí tó fẹ́ borí tó fẹ́ ṣẹ́gun ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ bá ọ rìn ẹni tó fẹ́ gbé ìgbé ayé tí ò ní ẹ̀ṣẹ̀ nínú ẹni tó fẹ́ gbé ìgbé ayé tó lè borí ara ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ bá ọ rìn torí ẹ̀mí mímọ́ ní ọ̀tọ̀ka nígbà tó bá fẹ́ ṣubú òní ọ̀gá ìdí ẹ̀ òní ó sì fún ọ ní orí ọ̀fẹ́ òní ó sì fún ọ ní agbára ẹ̀mí mímọ́ tí a kì í rí fín agbára ẹ̀mí mímọ́ tá a kì í sáàsì agbára ẹ̀mí ẹni tó bá ní ẹ̀mí mímọ́ bí wọ́n bá gbógun tì wàhálà débẹ̀ tó gbógun tì agbára ibo ló lẹ́mìí mọ́nú ayé ìjọ́ wo ló ti gbàdúrà gbẹ̀yìn ìjọ́ wo ló ti dákán tó wọlé agbára lọ Olúwa rọ̀ mí ní agbára lónìí àṣẹ ẹ̀mí mímọ́ wọ inú mi lọ Olúwa wọnú ayé mi lọ ẹni tó ní ẹ̀mí mímọ́ kọ́dà kọ́ ọmọ drive by ẹnu rẹ̀ yóò máa jì torí pé iná yẹn yóò máa sọ̀rọ̀ jáde láti inú ẹ̀ Olúwa rọ̀ mí ní agbára tí kì í sú agbára tí kì í rẹ̀ agbára mẹ́rin mi fẹ́ Olúwa gbé wọ̀ mí rọ̀ mí ní agbára Olúwa rọ̀ mí lágbára Olúwa rọ̀ mí ní agbára ayérayé inú àwọn ọ̀run Olúwa rọ̀ mí ní agbára Jésù olùràpadà rọ̀ mí ní agbára Jésù olùràpadà rọ̀ mí ní agbára àṣẹ ẹ̀mí mímọ́ wọ inú ayé mi lọ agbára láti ọ̀run wá Olúwa gbé wọ̀ mí mo nílò agbára ìrìn àjò ayé yìí mi ò lè dárin Olúwa fi agbára wọ̀ mí fi agbára rẹ wọ̀ mí ẹ̀mí mímọ́ wọnú mi lọ mo fẹ́ rọ́wọ́ agbára rẹ̀ ní ẹ̀rọ ọmọkùnrin ó tó má jẹ́ káyé òbògbò mi jẹ́ ẹ̀mí mímọ́ wọnú mi lọ mo fẹ́ rọ́wọ́ agbára rẹ̀ ní ẹ̀rọ ọmọkùnrin ó tó má jẹ́ káyé òbògbò mi jẹ́ ẹ̀mí mímọ́ wọnú mi lọ mo fẹ́ rọ́wọ́ agbára rẹ̀ bí ọmọkùnrin ó tó má jẹ́ káyé òbògbò mi jẹ́ Jésù Olúwa wa ṣe rí pé Jésù Olúwa wa kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ torí pé ó wà nínú ara gẹ́gẹ́ bí àwa ènìyàn gbogbo ọ̀nà ló dẹ̀ fi àpẹẹrẹ lélẹ̀ torí pé tẹ́rítírì tó wá ẹni tó ń ṣàkóso rẹ̀ ó ní à ń pè ní aládé ayé yìí ó sì mọ̀ wípé kóun tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ òun gbọ́dọ̀ kọ́kọ́ kún fún agbára náà òun nílò láti pa iṣẹ́ ara run òun nílò láti gbé agbára kan wọ̀ òun nílò láti pe agbára kan sọ̀rọ̀ kalẹ̀ láti òkè ọ̀run wá ó wá gba àwọn due process kan tó yẹ kó gbà lọ
ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó ní àwọn ọmọ Ọlọ́run á fi àwọn due process kan lẹ́gbẹ̀ẹ́ mi ò níyẹn ẹlòmíì tiẹ̀ wò pé òun ti kọjá level yẹn òun ti kú òun ti débi nígbà tí ó ti débi tí èyí ti bẹ̀rẹ̀ ìrìn àjò ó fi ẹ̀mí mímọ́ sílẹ̀ olówó bẹ̀rẹ̀ ìrìn àjò ó ìgbéraga ń wọ̀ ẹ́ olówó bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀mí mímọ́ ẹni tó bá ní ẹ̀mí mímọ́ bá ọba ti rí ó ti mọ̀ pé ẹ̀mí mímọ́ ń bẹ lára ilé yìí kí Jésù tó bẹ̀rẹ̀ ìrìn àjò ó ṣe kí ni ẹja wọnú ìwé Matthew má bẹ̀rẹ̀ láti orí kẹta má bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹtàlá ó ní nígbà náà ni Jésù ti Gálílì wá sí Jọ́dánì sọ́dọ̀ Jòhánù láti baptist lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n Jòhánù kọ̀ fún wípé èmi ní baptist lọ́dọ̀ rẹ̀ èmi ní ó baptist lọ́dọ̀ rẹ̀ ìwọ sì tọ̀ mí wá ẹ mọ̀ gbọ́ Jésù mọ̀ tí ń ṣe o ọmọ wípé ọkùnrin ìfẹ́ kó bá mi rèé o ó fẹ́ ṣe kí ni ó fẹ́ kó rárá o process tó fẹ́ gbà yẹn filẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti dàgbà nú ẹ̀mí kọjá process lọ tó bá níta ló níta ní lídìí àdúrà àwọn ọmọ tá à ń kọ́ ni ó sì ti ń jò iná ti ń jáde lára ẹ̀ iná ti ń kúrò lára ẹ̀ process Ọlọ́run ti ń kúrò lára ẹ̀ ẹ wá gbọ́n tí Jésù sọ Jésù sì dáhùn ó sì wí fún un pé jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà nítorí bẹ́ẹ̀ ni ó yẹ fún wa bẹ́ẹ̀ ni ó ṣe kí ni ó yẹ fún wa láti mú gbogbo òdodo ṣẹ bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀ ní ìgbà tí ó sì baptisi Jésù tán ìgbà tó baptisi rẹ̀ tán tó tẹ̀lé ìlànà tí Ọlọ́run fẹ́ kó tẹ̀lé yẹn ẹ wá wo tó ṣẹlẹ̀ ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá sì wò ó ọ̀run ṣí sílẹ̀ fún kó wá fi protocol yẹn sílẹ̀ sí ọ̀run lè sí ọjọ́ náà ni ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ agbára ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ lọ́tun ọ̀run ṣí sílẹ̀ fún ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà ó sì balẹ̀ wá gbàdúrà mo fẹ́ Jésù gan kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ó fi tẹ̀mí mọ́ yẹn ṣe gbogbo protocol tí ó jẹ́ kí ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ ó tẹ̀lé wá gbàdúrà kí ni bẹ láyé mi tí ò ní jẹ́ kí ẹ̀mí mímọ́ kọ́wọ́ sínú ayé mi kí ni tí mo dì mẹ́rù tí ò ní jẹ́ kí ẹ̀mí mọ́ rẹ kó bá mi rìnrìn àjò ayé mi bá mi jápò lára mi aṣọ ẹ̀gbin tí ń bẹ lára mi tí ò ní jẹ́ kí agbára rẹ ó bà lé mi Olúwa bọ́ sọnù lónìí fi iná bọ́ sọnù ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo aṣọ ẹ̀gbin lára mi tí ò ní jẹ́ kí ẹ̀mí mímọ́ kó wọnú mi máa bọ́ Olúwa máa bọ́ rú mi ní agbára sẹ́ òróró agbára tùlẹ̀ mi lórí mo fẹ́ ìrìn àjò ayé mo fẹ́ rìn pẹ̀lú ẹ̀mí mọ́ mo fẹ́ kí ẹ̀mí mímọ́ kó jẹ́ atọ́ni kó jẹ́ amọ̀nà mi kó jẹ́ agbára mi kó jẹ́ ògo mi Olúwa rú mi ní agbára àṣẹ ìmọ̀ wọnú mi lọ Olúwa wọnú mi lọ Olúwa wọnú mi lọ Olúwa rú mi ní agbára Olúwa rú mi ní agbára Jésù rà padà rú mi ní agbára Jésù Olúwa wa rí wípé títí di àkókò yẹn Jésù ò ṣe àwọn iṣẹ́ ìyanu kankan tó hàn sáyé ìgbà tí ẹ̀mí mímọ́ dé àṣẹ àti yọ̀ǹda agba ìyọ̀ǹda láti ọ̀run nìyẹn ọjọ́ tí onígbàgbọ́ bá gba ẹ̀mí mímọ́ ọjọ́ yẹn lọ gba ìyọ̀ǹda iṣẹ́ ìránṣẹ́ láti ọ̀run wá ọjọ́ yẹn ló gba ìyọ̀ǹda jáde lọ kí o kéde ìrere ọjọ́ yẹn ló gba ìyọ̀ǹda lọ lé ẹ̀mí èṣù jáde ọjọ́ yẹn ló gba ìyọ̀ǹda lọ rí ògolo o fẹ́ rí ògolo láyé o wá ẹ̀mí mímọ́ náà ọwọ́ á gbé ogun kan ọ̀sẹ̀ ológun ti fẹ́ sẹ́ ọ̀nà sórí òkè ó pẹ́ ń bẹ̀ lo 40 days 40 nights by time tó padà kó lè rí ìyanjú ìṣòro yẹn yanjú torí pé ìṣòro yẹn gángan ló lọ gbàdúrà lé lórí ní gẹ́rẹ́ tó kú lórí òkè nígbà tó tún lu ẹsẹ̀ tó èlò oṣù kan tàbí èlò ọdún kan ìṣòro yẹn tó padà wá torí pé ẹ̀mí mímọ́ ò sínú ẹ̀ wá gbàdúrà ẹ̀mí mímọ́ tí ilẹ̀kùn ìṣòro pa tí fi permanent solution fún ọ̀rọ̀ ènìyàn jẹ́ kí ẹ̀mí mímọ́ yẹn jẹ́ kó wọnú mi lọ àṣẹ ẹ̀mí mímọ́ ó yá bàdé mi lóòrọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wa lórí nǹkan àti ara lónìí ọ̀pọ̀lọpọ̀ wa ní orí rẹ̀ ẹ̀mí mọ́ ọ̀pọ̀ wa ní ògbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run mọ́ torí pé àgbọ́ ìtọ́ni ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí ẹlòmíín ní gbà mẹ́yìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ò bá ti gba ìtọ́ni láti ọ̀run wá tí ẹ̀ mọ́kọ̀ bá ẹ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ níbi ọ̀nà tá a mójúlé wá ní ìṣòro ọ̀yanjú ó gbàdúrà olórí òkè olóògbá olóògbọ́ olóàwò ẹ̀mí wá yóò tú àṣírí ibi tí ogun wà fún ọ ìgbà tí àáké bọ́ sí omi tí orí àáké bọ́ sí omi Èlíjà nígbà tí Èlíjà ní bó ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run níbo ló bọ́ sí ó ní níbo ọ̀gangan bo ló bọ́ sí torí pé tí ò bá béèrè ọ̀gangan ibi tó bọ́ sí tó yẹ pé apá òkè ní orí àáké bọ́ sí
tó ń lọ rèé ṣiṣẹ́ wòlíì ní ìsàlẹ̀ odò àáké ò lè jáde. Àáké agbára ìtọ́ni agbára tí ọmọ tọ́ mi sí ń tọ́ yẹ kí n ṣe Olúwa gbé wọ̀ mí. Ẹ̀mí ẹ má sọ fún pé béèrè kó tó bẹ̀rẹ̀ ṣe wòlíì ẹ àmọ̀ pé agbára wò ṣùgbọ́n kó tó bẹ̀rẹ̀ kójúmọ́ bá tiẹ̀ ń bí béèrè lọ́wọ́ àwọn ọmọ yìí níbo ni orí àáké yẹn bọ́ sí. Ó béèrè lọ́wọ́ wọn níbo lórí àáké bọ́ sí. Wọ́n sì sọ pé ọ̀gangan bí ni ó sì já igi kan ó sì jù síbẹ̀ kẹ́bí iṣẹ́ wòlíì àáké jáde tó bá jù sísàlẹ̀ àáké ò ní jáde. Wọ́n gbàdúrà agbára ìtọ́ni àṣẹ ìmọ̀tí ọmọ tọ́ mi tí ń fi permanent solution sí gbogbo ìṣòro mi Olúwa gbé wọ̀ mí lónìí. Ayérayé gbé wọ̀ mí lónìí. Olúwa gbé wọ̀ mí lónìí. Ọlọ́run tó ní pàtì agbára Olúwa gbé wọ̀ mí lónìí. Jésù Olúwa ẹ̀jẹ̀ fún ìlàpẹ̀rẹ̀ ẹnìkan tọ̀ mí wá ní ìgbà kan ti pẹ́ ó wá sọ àwọn ìṣòro kan. Ìṣòro tó ní òní wípé tó bá ti sùn àwọn ẹ̀mí òkùnkùn máa wá wọ́n á rèpù ẹ̀. Ọkùnrin ni o kì í sóbìnrin o. Àwọn ẹ̀mí òkùnkùn wá sí kíni wọ́n á rèpù ẹ̀ á sì dáńgására. Bó sùn lọ́sàn bó ṣe rí nìyẹn, bó sùn lóru bó ṣe rí nìyẹn, bó sùn ní ìdájí bó ṣe rí nìyẹn. Àmọ́ wá sọ fún lọ́sẹ̀ anointing kan anointing ó ní òun ti lọ àwòrán àwọn ìránṣẹ́ Ọlọ́run lálá ó ní bọ́ bá ti anointing òun báyìí nígbà tó ń bá ti sùn lálẹ́ wọ́n á sì ra nù kúrò. Wọ́n á ra nù kúrò. Ó wá ṣàlàyé yẹn sẹ́wọ̀n pé kò lè ráàyè láǹfààní àti ṣàlàyé akọ́dé wájú wọn kò gbàdúrà fún wọn á dé ó yẹ káká anointing wọ́n á anointing. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́kànjà lọ́lọ́ sọ́dọ̀ wọn tí wọ́n sì anointing. Ìgbà yẹn èmi ò tiẹ̀ tí ordinary brother ni mí. Mo wá ṣàlàyé nígbà táwa dé mo wá jẹ́ bí ìtọ́ni jẹ́ ká wo ń bo lórí rẹ̀. Àwa abẹ̀rẹ̀ sí ní inú gbogbo kánsẹ́lì yẹn abẹ̀rẹ̀ sí ní fi Ọlọ́run wá ti ẹnu rẹ̀ gan tú àwọn àṣírí ibi tí ìṣòro ibi yẹn gangan la gbọ́dọ̀ lọ mú kú òun bẹ́ẹ̀. Lálẹ́ ẹjọ́ yẹn ni ogun yẹn ṣẹ́. Alẹ́ ẹjọ́ yẹn nítorí pé Olúwa tọ́ wa kì í ṣe pé ẹni ìgbọ́wọ́lé mi tó ń gbọ́wọ́lé mi kí ni iná tó wà nú ẹ̀. Ǹjẹ́ ẹ̀mí Ọlọ́run tọ́ ẹ? Ǹjẹ́ a sọ nǹkan tó yẹ kó o ṣe? Ẹlòmíì gan ọwọ́ ara rẹ̀ ló fi fa wàhálà sáyé rẹ̀. Ẹlòmíì gan Ọlọ́run lè sọ fún pé wá gbogbo àdúrà àtàwẹ̀ tó ń gbà kò ní ìdíkọ̀ gbà tún ìwà rẹ̀ ṣe ní ìkórìtà yìí tún ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣe ní ìkórìtà ogun bá ṣẹ́ mo ka trust kan ní some years ó ti lé 30 years nísìn mo ka trust yẹn mo tẹ̀ pé trust yẹn dáadáa mo máa ń gbà ni wọ́n máa ń sẹ̀ndí ẹ̀ ni ó ní throw it away tí n bá fún àwọn ẹlòmíì wá ní throw it away ẹlòmíì àsọnù wá ní throw it away kọ ká wo nǹkan tí wọ́n ní kó throw away. Ilé jó ọ̀dọ́mọkùnrin kan wà nínú ilé yẹn nínú ilé tó wà yẹn wáyà kan wà tó dì mú wáyà yẹn gan tó dì mú yẹn gangan ni ló dá wàhálà tí ń jóná ọmọ yẹn sì wà ń bẹ nígbà tá a pa panadé wọn kàn sọ fún throw it away òun rò pé wáyà yẹn gangan lòun fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ láti wọ́n ní throw it away ní gẹ́rẹ́ tó throw it away iná sì die down. Kí ló gbé dání tí ọ̀jẹ̀ kẹ́mi mọ́ra yẹn ju ìṣòro ẹ̀? Kí ni tí ń bẹ láyé rẹ tí ọ̀jẹ̀ kẹ́mi mọ́ra? Olúwa tí ń bẹ láyé mi tí ń dí ẹ̀mí mímọ́ lọ́wọ́ torí ẹ̀mí mímọ́ ṣe pàtàkì fún ọ nínú ìrìn àjò ayé ẹ. Ẹ̀mí mímọ́ ni ò ní jí o ṣiṣẹ́, ẹ̀mí mímọ́ ni ó fi orísun bí tí ogun ti ń jà wọ́n, ẹ̀mí mímọ́ ni ó tú àṣírí ogun. Olúwa kí ni ń bẹ láyé mi tí ọ̀jẹ̀ kẹ́mi mímọ́ jọba? Olúwa máa mú kúrò lónìí. Ìwà wo ló wà lọ́wọ́ mi tí ń kó bá mi tí ń fogun jà mí? Ẹ̀mí mímọ́ ni ó tọ́ka rẹ̀ sí torí ọ̀pọ̀ nǹkan lọ́jọ́ pé èèyàn ò lè design fún ẹ, èèyàn kò lè ṣe kíni kò lè design fún ẹ. Àwọn personal prophecy mi tí Ọlọ́run bẹ́ẹ̀ sọ kò ṣeé design fún wòlíì gbàgbé mo ṣe sọ fún ẹ torí pé you and your God ni you tí prophecy bá wà public tàbí tẹ́nìkan sọ pé báyìí lÓlúwa wí ó lálẹ́ design ẹ̀ ó lálẹ́ judge ẹ̀ òkè bí àpẹẹrẹ ẹnìkan wòlíì kan nínú ìwé àwọn ọba ó ní nígbà tó ń lọ lọ́nà ó pàdé ọ̀kan lára àwọn ọmọ wòlíì ó ní ìwọ lù mí báyìí ni Olúwa wí pé kó o lù mí kí ìránṣẹ́ Ọlọ́run àgbà wòlíì ó pàdé ọ̀kan lára àwọn ọmọ wòlíì ó ní Olúwa wí pé ìwọ lù mí kàkà kó lù sí ló ń kó ìṣòro Ọlọ́run touch not my anointed and do my prophet no harm. Wòlíì yẹn wá dá lóhùn ó ní torí pé ìwọ kò fi otí sí ohùn Olúwa Ọlọ́run rẹ bó bá ti ń kọjá ń bì kìnìún pàdé ẹ̀ yóò sì pa ọ́ dànù. Ó sì ṣe bẹ́ẹ̀ ó wá pàdé ọ̀kan lára àwọn ọmọ wòlíì mi ọmọ wòlíì yẹn wá sọ àsọtẹ́lẹ̀ the same àsọtẹ́lẹ̀ wípé báyìí ni Olúwa wí
pé ìwọ lù mí, ọmọ wòlíì yẹn ti gbọ́n tó ṣẹlẹ̀ sí èkejì rẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ ni sọ wípé ó lù ú sì pa á lára, kò sí nǹkan kan tó ṣe, nítorí pé irú àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ó wà pàṣánà, kò sì ṣe é design. Ẹni tí ó sọ òun ló mọ bọ́lọ́run ṣe bá wí, torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tọ́lọ́run fẹ́ bẹ́ẹ̀ sọ tí ì ṣe pé wòlíì ló máa bẹ́ẹ̀ sọ, tí ì ṣe pé ẹnìkan máa ṣírí yẹn. Àwọn nǹkan kan wà tó ti kọjá lọ tọ́lọ́run fẹ́ kó ṣe àtúnṣe ẹ̀, tọ́lọ́run fẹ́ kó ṣe àtúnṣe ẹ̀. Ẹnìkan arákùnrin kan wà tó yẹ pé òun ayé rẹ̀ ò nítumọ̀, ó ti gbàdúrà kí ló ṣẹlẹ̀? Àṣọ ní girlfriend kan ní ọjọ́ tó ti pẹ́, kí ti pọ́n bára wọn ṣe o, ṣùgbọ́n wọ́n kàn máa wọ́n romance ara wọn ni. Bó ṣe ń romance ara ẹ̀ yẹn, ó ní ó ń gba ògùn ayé ẹ̀, ó ń ṣe kí ni, ó ń gba ògùn ayé. Arákùnrin ìwádìí èkóta tí ó rí ògolo kòrógolo àti kan wá arábìnrin yẹn kan. Àwọn àtúnṣe kan wà, àwọn kankan wà. Nígbà tí ó wà wọn ló ti kúrò Nàìjíríà, ó ti lọ London, ìyẹn ní àkíní kan wá ẹ̀mí mímọ́. Ok, ṣé ordinary eyes can remove source? Wọ́n gbàdúrà àṣẹ mi mímọ́ tí ó máa jẹ́ kí n yanjú, tí ó jẹ́ kí ìṣòro ọ̀rọ̀ mi lọ́rùn láti yanjú, Olúwa túlé mi lórí. Agbára ẹ̀mí mímọ́ tó bá gbàdúrà dáadáa, àwọn ìran kan wà tọ́lọ́ máa bá ìwọ gan sọ nínú oorun tó ń sùn ní àṣálẹ́, nínú oorun tó ń sùn ní àṣálẹ́. Ọlọ́run tú àṣírí ogun yẹn fún ẹ. Bọ́ ọba wá rí ìran yẹn tí ò yẹ, ó lè sọ fún wòlíì ń gbà yẹn, mọ láàlá báyìí, ó ṣeé ṣe kí Ọlọ́run tọ́ wòlíì yẹn kó pé báyìí ní ìtumọ̀ rẹ̀, òye ó sì yé ìwọ náà. Olúwa, agbára ẹ̀mí mímọ́ tí ò ní jẹ́ kí n ya adití nínú ẹ̀mí, tí ò ní jẹ́ kí n ya afọ́jú nínú ẹ̀mí. Ẹlòmíà ní mi ò kí ń lálàá, mi ò kí ń ríran, ọ́n ti blindfold spiritual life ẹni tó bẹ́ẹ̀ mímọ́ ò sínú ẹ̀. Wọ́n ti ti gbogbo ilẹ̀kùn ibi tó fi lè gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Olúwa agbára tí ń fi bọ́ lọ́wọ́ ogun yìí, agbára ẹ̀mí mọ́ tí ó sì mí yè ní àkókò tẹ́ kí èmi ó sí, agbára ẹ̀mí tí ó jẹ́ kí n rí ní àkókò tẹ́ kí n rí, agbára ẹ̀mí mọ́ tí ó jẹ́ kí n gbọ́ láti àkókò tẹ́ kí n gbọ́. Olúwa gbé wọ̀ mí, Olúwa rọ̀ mí ní agbára. Gbàdúrà dáadáa wọn Ọlọ́run, gbà á láàárọ̀ orúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́ o, agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ kí èmi ó sí, tí ó jẹ́ kí n gbọ́ ní ìgbà tá àkókò yẹ kí n gbọ́, tí ó jẹ́ kí n rí ọ, tí ó jẹ́ kí n rí ní àkókò yẹ kí n rí. Olúwa tí ó mú ìfọ́jú ẹ̀mí kúrò ní ayé mi, Olúwa gbé wọ̀ mí, 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 Olúwa gbé wọ̀ mí. Agbára ẹ̀mí mímọ́, Olúwa gbé wọ̀ mí. Jésù Olúwa wa, Jésù Olúwa wa. Àtúgbàdúrà wà ní ẹ̀mí mímọ́, ẹ̀mí mímọ́ wọnú mi lọ pẹ̀lú agbára. Tí ẹ̀mọ́ bá wọnú ayé ẹ pẹ̀lú agbára, bọ́ ọ bá rìn presence rẹ gan, àwọn èèyàn mọ̀ ní ìmísí. Ẹlòmíì bọ́ bá dé ibì kan ní ìsìn, ìmísí ìbínú ló ní, ìmísí hatred ló ní, ìmísí ẹ̀gàn ló ní. Ṣùgbọ́n tí ẹ̀mí mímọ́ bá wà ní ayé ẹ, àwọn èèyàn kan wọ́n wárìrì níwájú rẹ̀, wọ́n sì kí ni, wọ́n wárìrì. Agbára ẹ̀mí mímọ́ wọnú mi lọ, àṣẹ ẹ̀mí mímọ́ wọ inú ọkàn mi lọ, wọ inú ayé mi lọ. Ṣé rí wákàtí ìkẹyìn ayé la wà yìí? Ní ìkẹyìn ayé tí a wà yìí, òtítọ́ sọ wọ́n, òdodo sọ wọ́n, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ni ó fi òtítọ́ hàn. Tójú sọ fún wa, ó ní ẹ̀mọ òtítọ́, òtítọ́ yóò sì kí ni, yóò sọ di òmìnira, òtítọ́ yìí ló lè sọ di òmìnira. Ọ̀pọ̀ ẹlòmíì tó gbẹ́kẹ̀lé tó fọkàn sí wòlíì mi níbo ló ti ń gba ìtọ́ni, kọ́mọ̀ jẹ́ pé àwọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ogun ni, tí ó fọwọ́sowọ́pọ̀. Mo bá arákùnrin kan pàdé, ó wá aṣọ mọ́tò, ó wá sọ bó ṣe bá Kristi pàdé. Bó ṣe bá Kristi pàdé ni pé ìṣòro dé sáyé ẹ̀ nínú ìdílé wọn. Tí a bá ti dé ìkóríta kan, wọ́n máa ń wálẹ̀ ni, wọ́n wálẹ̀, wọn ò sì ní dìde mọ́, wọ́n padà sí abúlé. Ó sì ní àlá kan tí wọ́n máa ń lá, òun náà ni wípé wọ́n di eégún. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní lá àlá pò ń di eégún nìyẹn, bó ṣe bẹ̀rẹ̀ sí ní lá àlá pò ń di eégún nìyẹn. Ó ló ń tra káàkiri oníṣẹ́ sọ fún ẹ pé ó máa padà sílé náà ni o. Ọlọ́dọ̀ babaláwo kìíní, ọlọ́padà sílé ni, ọgbọ́dọ̀ lọ ṣẹ́gun. Àwọn náà kì í ṣẹ́gun dìlé, àwọn ní lọ ṣẹ́gun. Òun wá lọ rè wádìí gbogbo àwọn ẹ̀ka rẹ̀ náà bẹ́ẹ̀ ṣe padà sílé nìyẹn. Òun wá lọ rè wádìí pé ẹgbọ́n sí wọn náà kú eégún ọba yín bẹ lájà, májẹ̀mú yẹn ń fọ̀hún, májẹ̀mú eégún yẹn ń fọ̀hún. Lọ́ba sọ ìyàwó ẹ̀kẹ̀dẹ̀rẹ̀ born again ni, lọ́ba invite ẹ̀, lọ́ba sọ fún ìyàwó nǹkan báyìí máa ní oníjẹ́ ẹ lọ́dọ̀ pásítọ̀ wa pẹ̀lú agídí. Wọ́n sá lọ sí church, ọ̀fà yẹ̀ fún Jésù. Nígbà ọ̀fà yẹ̀ fún Jésù ló wá kí àdúrà mọ́lẹ̀, ó lọ sórí òkè. Ní ìgbà tí ó dé ìkóríta kan, ó lóun bẹ̀rẹ̀ sí ní rí àwọn ìbejì méjì, òun rí wọn báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo àdúrà rẹ ò ní gbà, àdúrà rẹ ò ní gbà. Àwọn pé kí leléyìí, ó ní òun bá bẹ̀rẹ̀ sí ní plead ẹ̀jẹ̀ Jésù.
Ọlọ́run wá sọ fún òun wípé sórí àwọn ìbejì méjì yẹn àwọn bàbá yín wọ́n fi wọ́n rúbọ eégún, wọ́n fi wọ́n rúbọ sí eégún àwọn ìbejì méjèèjì yẹn. Ó láti jọ yẹn wọ́n ti rú ègún pé tí àwọn ọmọ yín bá dé ìkórìtà báyìí wọ́n wálẹ̀ wọn ò sì ní dìde mọ́. Ṣé ordinary person ṣé pásítọ̀ ló fi ràn yẹn? Kò sí, kì í ṣe pásítọ̀. Ó gbàdúrà dojú ẹni, ó wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ọlọ́run ò wá ṣàánú, Ọlọ́run ò wá ṣàánú. Ibi tí Ọlọ́run ti bí nígbà tí ó yá tí ẹ̀jẹ̀ Jésù fọhùn àwọn ìbejì yẹn lọ kò gbúrò wọn mọ́. Ọlọ́run wá fi ìran kan hàn ibi tí mò ń lọ gangan lélẹ́yìí o. Áńgẹ́lì kan wá ń bọ̀, ó wá gbé nǹkan kan bíi gold, ó fẹ́ gbé fún un. Ó lóun ò lè gbé fún ẹ. Ó nítorí pé ẹ̀jẹ̀ kan, àwọn ẹ̀jẹ̀ wà ní ìdílé yín tẹ́ ẹ jogún ẹ̀, ẹ̀jẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ ò lè gbà á, ṣùgbọ́n màá gbé fún ìyàwó ẹ, wàá rí ògo yẹn lò láti ara ìyàwó. Ó sì handle fún ìyàwó ẹ. Ìgbà tí arákùnrin yẹn jí, ó lọ bá ìyàwó ẹ, ó wá sọ fún, nígbà tó délé ó wá ta ìyàwó ẹ náà wá ní òun mọ̀ lálàá kan o. Ọkùnrin kan ó bá òun lójú àlá bí áńgẹ́lì ni, ó ló gbé kinní kan bíi gold wípé ìwọ ló ní kinní yẹn, ó ló fi hàn. Àwọn wòlíì bíi 5 ibi tí mo ń lọ nìyẹn ló sọ àṣírí ọ̀rọ̀ yẹn fún pé báyìí báyìí mọ̀ ni àsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì yẹn fún ni pé Tolúwa wípé lé ìyàwó ẹ̀ jáde, lé jáde kó tètè lé, kò gbọ́dọ̀ fẹ́ ọmọ. Lọ́dí àwọn tó jẹ́ pé fẹ̀yìntì ó tún lọ sọ́dọ̀ ẹnì kejì ní tó gbọ́ náà nìyẹn, ẹlòmíín gbọ́ báyìí báyìí ó ní lé ìyàwó ẹ̀ jáde. Àwọn bíi 5 ìdí ẹ̀ nìwọ gan ṣe ní láti kún fún agbára, ṣùgbọ́n wàá wò wípé mo máa ń tọ́lọ̀ ń bá mi sọ lẹ́yìn ọ̀rọ̀ yẹn kò léyàwó ẹ̀ jáde, ọ̀nà wá sí fún ẹni tó ti tán fún wá ń pò ń kọ́lé méjì. Wá gbàdúrà agbára ẹ̀mí mọ́ tí ò ní jẹ́ kí n ṣìṣe, agbára ẹ̀mí mọ́ tí ò ní jẹ́ kí n bọ́ sọ́wọ́ wòlíì èké. Ẹni tó ń gbọ́ gangba mi sọ̀rọ̀ ayé ẹ lè mọ̀ yìí, ṣùgbọ́n tí Ọlọ́run bá bá ẹ sọ ìmùlẹ̀ ni kò lè yí padà. Wá gbàdúrà agbára ẹ̀mí mọ́ tí ó máa tọ́ mi tí wọ́n fi gbọ́ láti ọ̀dọ̀ rẹ wá, tí wọ́n fi ní personal relationship pẹ̀lú ìwọ Ọlọ́run. Olúwa gbé wọ̀ mí, ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Gbàdúrà yìí dáadáa, orúkọ Jésù. Olúwa àṣẹ ẹ̀mí mímọ́ jẹ́ kó wọ inú ayé mi lọ, agbára ẹ̀mí mímọ́ wọnú mi lọ. Olúwa agbára ẹ̀mí mímọ́ gbé wọ̀ mí lónìí. Jésù Olúwa wa tún gbàdúrà wà ní Olúwa o, agbára tí yóò ran ìràwọ̀ mi lọ́wọ́, tí yóò sì ti ìràwọ̀ mi lẹ́yìn láyé, Olúwa gbé wọ inú mi lọ. Tí o bá ní ìràwọ̀ tí agbára Ọlọ́run ò bá, tí ò bá ti ìràwọ̀ yẹn lẹ́yìn, Jésù Olúwa wa ní gẹ́rẹ́ tó dé ìràwọ̀ rẹ̀ ó gbé ògo ńlá ni káàkiri àgbáyé. Àti ìgbà yẹn oníyẹn ti ń lépa ẹ̀ láti kékeré, wọ́n gbé sálọ sẹ́yìn odi exile. Olúwa àti Olúwa sọ fún Joseph, ó ní gbé ọmọ náà, gbé ọmọ wọn náà tètè máa lọ sí, torí pé ń wá ẹ̀mí rẹ̀, torí pé wọ́n ṣe kíni wọ́n wá ẹ̀mí rẹ̀. Tó bá ka ìwé Matthew orí ẹ̀já wò náà, orí kejì ẹsẹ̀ 19 ẹ̀já sáré wò, orí kejì ẹsẹ̀ 19 kí ló sọ? Nígbà tí ogun yẹn ṣẹ́, Ọlọ́run pé máa bọ̀, tí ò bá gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wòlíì kan ò lè bá sọ wòlíì kan kò lè bá sọ. Verse 19 ó ní nígbà tí Hẹ́rọ́dù sì kú, kíyèsí áńgẹ́lì Olúwa kan yọ sí Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì wípé dìde, mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ kí o sì lọ sí ilẹ̀ Ísírẹ́lì, torí àwọn tí ó ń wá ẹ̀mí ọmọ náà láti pa ti kú. Ẹ̀mí mọ́ ni ó ṣàkóso ìrìn àjò tẹ́ kó rìn. Ẹlòmíà akànnàmọ́ ìrìn àjò kò ní bèṣù gbẹ̀gbà, kò ní béèrè, kò ní bìkítà kankan. Ó lọ nìyẹn tí a bá tiẹ̀ sí sọ fún wa ní kíni. Ìdí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní àyànmọ́ rẹ̀ ti jè sí kòtò ayé tẹ́ pé kò ní solution sọ̀rọ̀ rẹ̀, torí pé ẹ̀mí Ọlọ́run kò bá òun gan sọ̀rọ̀. Ó kì í sí ọ̀fẹ́ lọ bìkan sìn, wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ wòlíì ẹ̀mí mọ́ ni ó sọ fún ọ. Wàá di ẹrù ńgbà mí, Olúwa pé lọ gbé ẹrù yẹn sílẹ̀, má lọ sí ibi tó ń lọ yẹn. Wàá sì gbọ́ràn. Wàá ní Olúwa ìràwọ̀ tí ó gbé wáyé, Ọlọ́run ní ọ̀ràn lọ́wọ́ ní ìkórìtà kan. Ní ìgbà tí ìràwọ̀ Jésù tí fẹ́ẹ̀mù yẹn fẹ́ jáde, òun ló gba protocol ẹ̀ tó lọ sọ́dọ̀ Jòhánù the Baptist. Ó ní ṣe ìyẹn ní pé ó ní wá fi ilẹ̀, má jẹ́ agbásọ ìgbéraga wọ̀ ní, jẹ́ ká rẹ̀ ra wa sílẹ̀ sìn. Ẹ̀mí má sì sọ̀kalẹ̀ wá, ó sì balẹ̀. Lẹ́yìn tí ẹ̀mí má balẹ̀, gbà yẹn lọ 40 days 40 nights ló wá fi ń gba. Ẹlòmíì ń gba àwẹ̀ kò sí ẹ̀mí mọ́ nú ẹ̀, ẹ̀mí mọ̀ sí nú ẹ̀. Ẹlòmíì kan fi ìyà jẹra ẹ̀ ni, kò sí ẹ̀mí mọ́ nú ẹ̀, nǹkan gba àwẹ̀. Ó lọ 40 days 40 nights, gbà yẹn ló lọ dojúkọ lọ bá Èṣù jà nínú aginjù. Ó sì ṣẹ́gun, ó lọ bẹ̀, ó kọ́ lọ tẹ́rìtì ẹ̀, ó lọ rè bá ní tẹ́rìtì ẹ̀. Ẹlòmíì ò ní nánú, ó lọ bá oṣó, lọ bá àjẹ́ tẹ́rìtì ẹ̀. Ó ń ṣàlẹ́ǹjì oṣó ṣàlẹ́ǹjì àjẹ́ tó wà nínú ìwọ tó ò ní náà kankan nínú. Olúwa agbára tí ó ràn ìràwọ̀ mi lọ́wọ́, tí ìràwọ̀ mi ó fi gbòòrò káàkiri àgbáyé,
tí ìràwọ̀ mi ó fi fọ̀n níbi gíga. Olúwa tú lé mi lórí, Olúwa tú lé mi lórí. Agbára tí ó jí ìràwọ̀ mi tí ń sùn. Bọ́lá ń ṣe dá àwọn ènìyàn sáyé, ó dá pẹ̀lú àyànmọ́ àti ògo. Àyànmọ́ oní tó fẹ́ wá gbélé ayé ṣe tó gbọ́dọ̀ fulfill destiny tó gbọ́dọ̀ fulfill. Ògo oní bátìrì tí ó charge àyànmọ́ ẹ̀ tí ó jẹ́ kó wá sí ìmúṣẹ. Tí o bá gbé àyànmọ́ ọba tó gbé tìjòyè wá tí ògo rẹ bá lẹ tí ìrìnà nù wàá kàn gbọ́ pé o kú tú ẹ́ wípé ó dẹ̀ wá ó dẹ̀ yẹ kó ṣe bí ó ṣe kò mú ìlérí àyànmọ́ ṣe. Wá gbàdúrà àṣẹ àti agbára tí ó ro ògo mi ní agbára, tí ó ro ìràwọ̀ mi ní agbára, ẹ̀mí má tí ó ti ìràwọ̀ mi lẹ́yìn, ẹ̀mí tí ó gbé tí ó sọ ìràwọ̀ mi di ńlá tí ó jẹ́ kó ní iná nínú. Olúwa gbé wọ̀ mí. Ẹ jẹ́ gbàdúrà yẹn gbàdáadáa. Orúkọ Jésù, orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, agbára tí ó jẹ́ kí ìràwọ̀ mi ó ní agbára, àṣẹ tí ó ti ìràwọ̀ mi lẹ́yìn, ìmísí ẹ̀mí tí ó ti ìràwọ̀ mi lẹ́yìn tí ó ro ní agbára tí ń fi mú ìlérí àyànmọ́ ṣẹ. Olúwa gbé wọ̀ mí, ẹ̀mí gbé wọ̀ mí, Olúwa 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 gbé wọ̀ mí, àṣẹ mi mímọ́ gbé wọ̀ mí. Jésù Olúwa wa. Wọn náà wò bí a ṣe ń ròyìn rẹ tó, bí a ṣe kó lágbára tó, bí àwọn wòlíì bá rí ọmọ yẹn owó, ọmọ yẹn ọrọ̀, ọmọ yẹn ọmọ, ṣùgbọ́n nítorí kankan mú sẹ́nu ẹ̀, nítorí pé bó o ṣe ń bọ̀ ìjàkadì láyé ẹni tí ó mú ìlérí ògo ṣẹ. Ńgbà wà léèwé, ńgbà tá a wà léèwé Yorùbá communication la ṣe, wọ́n wá ń kọ́ wa ní kinní kan nínú odù Ifá. Wọ́n ń sọ wá nípa odù tó gbé àwọn ẹlẹ́yẹ tó gbé wọn wá sí ayé. Wọ́n ní àwọn ènìyàn odù tó gbé wọn wá òun náà ló gbé àwọn ajogun òun náà ló gbé wọn wá. Wọ́n ní àwọn ènìyàn ń bọ̀ wá sí ìsàlú ayé. Olódùmarè ní kílẹ̀ ń lọ rèé ṣe ní ìsàlú ayé. Wọ́n láwọn ń bọ̀ wá lówó, àwọn ń bọ̀ wá bímọ, àwọn ń bọ̀ wá gbélé ayé ṣe nǹkan rere. Nǹkan táwọn ń bọ̀ ṣe nìyẹn. Nínú ìwé wọn wọ́n ní Olódùmarè ní kí àṣẹ sì gun lẹ́sẹ̀kẹsẹ̀. Èṣù ló wà gẹ́gẹ́ bí ẹni tó ń lu àṣẹ yẹn ní àkókò ìgbà yẹn. Wọ́n ní àwọn ènìyàn yẹn ní àwọn àjẹ́ emèrè, àwọn ajogun mẹ́jọ ni wọ́n. Àwọn ajogun mẹ́jẹ̀ẹ̀jọ yẹn their spirits, àwọn ló wà ní ìcháàjì, ní wà ní ìcháàjì àkóso àìrọ́mọbí, òfò, àdánù, àìríṣe, wàhálà, ìnira, kí ìpọ́njú lórílẹ̀-èdè káyé kí nǹkan máa ní àwọn ní. Wọ́n wọnú ayé wá ni. Wọ́n ní àwọn ènìyàn náà sọ wípé àwọn ń lọ bá Olódùmarè, àwọn náà ń lọ sí ìsàlú ayé. Olódùmarè kí lẹ́yìn tún lọ rèé ṣe nítorí àwọn lọ bà iṣẹ́ ọmọ ènìyàn jẹ́. That is their whole mission. They are coming to destroy destiny of human being. They want to destroy your destiny. They don't want you to fulfill destiny. That is their purpose. What will you do to fulfill destiny? Àgbà Ọlọ́run gbọ́dọ̀ wà láyé ẹ̀. Ìdí ènìyàn lẹ́sẹ̀ rí pé ẹni tó bá lùlá wọn ló ti ṣáájú gidi, ó ti ṣáájú gidi, wọn ló ṣáájú gidi, ẹlòmíì wọn ló lọ sọ ẹ̀bẹ̀ àwọn àgbà, wọn ló lọ rèé ṣe kinní kan. Ṣùgbọ́n ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ni, àṣẹ ẹ̀mí mímọ́ tí ń fi mú ìlérí àyànmọ́ ṣẹ, tí ọwọ́ ayé òfin ní ká mi, tí a fi ní rí ògo tí mo gbé wáyé, tí a fi ní jàgbà mọ́ mi lọ́wọ́, tí ń fi mú ìlérí àyànmọ́ ṣẹ. Olúwa gbé wọ̀ mí lónìí, ó yá gbàdúrà yẹn dáadáa. Àṣẹ ẹ̀mí mímọ́ tí ń fi mú ìlérí àyànmọ́ ṣẹ, tí ń fi rí ògo lò láyé, ayérayé gbé wọ̀ mí, ẹ̀mọ́ gbé wọ̀ mí, Olúwa 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 gbé wọ̀ mí. Àṣẹ ẹ̀mí mímọ́ tí ń fi mú ìlérí àyànmọ́ ṣẹ. Ọlọ́run gbé wọ̀ mí, gbé wọ̀ mí, gbé wọ̀ mí. Jésù Olúwa wa. Wàá tún wá gbàdúrà wá ní Olúwa agbára tí ó mú mi dọ́gba pẹ̀lú àwọn ẹni ológo. Àwọn ibìkan wà tó lẹ́nu ọ̀rọ̀ ńbẹ, ṣùgbọ́n tí ẹ̀mí mọ́, tí agbára tí ó mú ọ dọ́gba, tí ó mú ògo rẹ dọ́gba nílẹ̀ ibùdó ẹ kó wà, tó bá bá ẹ sọ̀rọ̀, ìwọ náà lẹ́nu ọ̀rọ̀ níbi gíga. Tí wọ́n bá ń sọ̀rọ̀ nǹkan bá ń sọ̀rọ̀ sí wọn panu mọ́ ọmọ wòran ni, ọmọ wòran ni, ọmọ wò ni, torí pé kí ló fẹ́ wí, kí ni nǹkan tó fẹ́ dá sí ńbẹ̀. Bí wọ́n sọ̀rọ̀ nínú ìjọ, tírú àwọn ológo yẹn bá sọ̀rọ̀ nínú ìjọ, kò sí ní tó fẹ́ wí. Nígbà bá fani ẹ máa rí mi létà, ẹ máa rí mi létà, ẹ máa rí mi létà, àti mọ nǹkan tẹ́yìn fẹ́ sọ, kí ló fẹ́ wí, àmọ̀ràn wo ló fẹ́ gbà. Wọ́n ní wọ́n fẹ́ kọ́lé, wọ́n ní wọ́n fẹ́ fi kọ́ kàtídrà. Àwọn tó ní nǹkan wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́, àjẹ́ àwọn ó lè rọ́ǹgì yàtọ̀ wọ́n ní máa gbọ́, ṣùgbọ́n tí àjẹ́ àtò fẹ́ mú wáyé bọ̀ ẹ̀rí mi lẹ́yìn, ẹ̀rí mi lẹ́yìn. Wọ́n gbàdúrà agbára àti àṣẹ tí ó mú mi dọ́gba pẹ̀lú àwọn tó ti ṣe lógo. Olúwa gbé wọ̀ mí, ayérayé gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí. Ẹ jẹ́ gbàdúrà yẹn dáadáa. Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí, agbára tí ó mú mi dọ́gba pẹ̀lú àwọn tó ti ṣe lógo. Olúwa gbé wọ̀ mí, àṣẹ mi mímọ́ gbé wọ̀ mí lónìí. Jésù Olúwa wa. Àkókò wa ti ń lọ, àkókò bá wa náà ń bẹ́ntẹ́. Wàá gbàdúrà kan báyìí. Ó rẹ Èlíjà ní ìkóríta kan. Ó ṣe kí ni? Ọ̀rẹ́ Èlíjà ní ìkóríta kan. Tí a bá wo ìwé àwọn ọba kìíní
orí 19 orí kọkàndínlógún ẹjá wò láti ẹsẹ̀ karùn-ún ọ̀rọ̀ Èlíjà ní ìkóríta kan. Ẹ̀mí mímọ́ ìní máa ń ràn ní lọ́wọ́ ní ìkóríta tó rẹ̀ ọ́ sí, níbi tí ó ti sú ọ, níbi tó ti rò pé kò sí ìrànlọ́wọ́ mọ́, níbi tí gbogbo èèyàn ti sá ọtí, níbi tí àwọn tó yẹ kó ràn ọ́ lọ́wọ́ gan ò tiẹ̀ dìde tí àti ẹ̀fẹ̀ wọn àgbé kọ́ rẹ mọ́. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ tó ti ṣẹlẹ̀ sí mi rí, mo ń sọ fún yẹn, ẹ̀mí mímọ́ ni ó tì ọ́ lẹ́yìn. Ó ní mo sọ pé ẹ̀mí mímọ́ pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo ẹ̀yin wà ní agbègbè Eastern Texas, ẹ jẹ́ á pàdé ní ọ̀la nínú ìjọ The Redeemed Christian Church of God Fountain of Power Orísun Agbára English Yorùbá Parish tó wà ní number 11965 Bisonet Street Suite 106E Houston Texas 77099. Yóò ní agbára. Ọ̀la ní Super Sunday. A fẹ́ sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run, Holy Spirit and you. Holy Spirit and you. Àwọn nǹkan tó gbọ́rí má pé ọmọ kékeré ni o, ẹ jẹ́ á pàdé. Olúwa sì ràn ẹ́ lọ́wọ́, wàá sì rí tiẹ̀ ṣe lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á wò láti ẹsẹ̀ karùn-ún chapter 19 from verse 5. Ẹ jẹ́ á wò ó ní bí ó sì ti dùbúlẹ̀ tí ó sì sùn lábẹ́ igi júnípérì kan, sì wò ó áńgẹ́lì fi ọwọ́ tọ́, ó sì wí fún un pé dìde jẹun. Ó sì wò ó, sì kíyèsí àkàrà tí a dín lórí ẹ̀yìn iná àti ooru omi lẹ́bàá orí rẹ̀. Ó sì jẹ, ó sì mu, ó sì tún dùbúlẹ̀. Áńgẹ́lì ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ áńgẹ́lì Olúwa sì tún padà wá, ó sì fi ọwọ́ tọ́, ó sì wí pé dìde jẹun, nítorí tí ọ̀nà náà jìn fún ọ. Ó sì dìde, ó sì jẹun, ó sì mu, ó sì lọ ní agbára oúnjẹ yìí ní 40 ọ̀sán àti 40 òru ní Hórébù. Oúnjẹ ẹyọ kan ó mú lọ láti má jẹ nǹkan kan mọ́ fún odidi 40 ọ̀sán. ẹ̀tẹ́mi rẹ̀ ti fẹ́ bọ́ òkè Ọlọ́run. Ó sì dé ibẹ̀ sí ibi òkúta, ó sì wọ̀ níbẹ̀, sì kíyèsí ọ̀rọ̀ Olúwa tọ̀ wá. Ó sì wí fún un pé kí ni ìwọ ń ṣe níhìn yìí Èlíjà? Kí ni ìwọ náà ń ṣe níbi tó wà yẹn? Oúnjẹ kan ó la fún Èlíjà tó ro ní agbára. Wá wípé Olúwa, oúnjẹ agbára rẹ tí yóò gbé mi dìde láti mú ìlérí àyànmọ́ṣẹ. Olúwa, oúnjẹ agbára náà fi bọ́ mi lónìí. Ẹ̀mí mímọ́ ní fi oúnjẹ agbára bọ́ọ̀yàn. Oúnjẹ tó jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe oúnjẹ lásán, oúnjẹ agbára ni. Tí ẹ̀mí bá bọ́ ẹ, agbára tí ó mú ọ rìnrìn àjò ayé ẹ, tó fi mú ìlérí àyànmọ́ṣẹ, tó yẹ pé kò sí tí ó di ọ lọ́wọ́. Olúwa, oúnjẹ tí ó rọ̀ mí ní agbára, oúnjẹ agbára láti ọwọ́ ẹ̀mí mímọ́, Olúwa fi bọ́ mi lónìí. Mánà tí ìran mi ò jẹ rí láti ọwọ́ ẹ̀mí mímọ́, Olúwa fi bọ́ mi lónìí. Mánà láti ọwọ́ ẹ̀mí mímọ́, èyí tí ẹnikẹ́ni ní ìran mi ò jẹ rí. Olúwa, tí ó sọ mí di alágbára, tí mi ò ní ṣe pa fún oṣó, tí mi ò ní ṣe pa fún àjẹ́, tẹ́ pé wọ́n máa mú ìlérí àyànmọ́ṣẹ. Olúwa fi fún mi lónìí. Olúwa fi fún mi lónìí. Agbára kan ilẹ̀ yẹn fi ní àgùntàn fi rìn láàrin ìkookò, tí ìkookò sì lè ṣe nǹkan kan fún. Ẹ wo àwọn Yorùbá máa ń pàṣàmọ̀ kan, wọ́n ní lójú ọba, lójú oṣó, lójú àjẹ́, lójú èmèrè ńlá ṣe bí ọba. Ọba sì ń dàgbà, wọn ò ṣe nǹkan kan orí gangan ṣe, wọ́n sì mọ̀ pé wọ́n sì rí ògo rẹ̀ pé ọba ni, pé ọkùnrin yóò jẹ ọba. Gbogbo ìrìn àjò tí wọ́n rìn kò tí nǹkan tí wọ́n lè ṣe fún, torí pé Ọlọ́run ti kọ́, àṣẹ kan ti wá wípé ọkùnrin yóò jẹ ọba. Ó sì jẹ ọba tán. Nígbà ó sì jẹ ọba, wọ́n ní àti oṣó àti àjẹ́ àti èmèrè àti lẹ́bọ̀ ológun ti kíni, wọ́n ṣe kábíyèsí pé ọba lélẹ́yìí. Wọ́n kábíyèsí ẹ̀, ó wá jọba lórí wọn. Àṣẹ kan ni àṣẹ tí wọ́n fi jọba lórí ogun, àṣẹ tí wọ́n fi jọba lórí àwọn ọ̀tá mi, tí a sì lè rí nǹkan kan ṣe fún mi. Olúwa fi rọ̀ mí. Oúnjẹ agbára rẹ, Olúwa fi bọ́ mi. Oúnjẹ agbára, Olúwa fi bọ́ mi lónìí. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́, oúnjẹ agbára láti ọ̀run wá, Olúwa fi bọ́ mi. Ẹ̀mọ́ fi bọ́ mi, ayérayé fi bọ́ mi, ọba bá fi bọ́ mi, fi oúnjẹ agbára rẹ fi bọ́ mi. Olúwa fi bọ́ mi. Ọlọ́run ẹ̀mí mímọ́, fi bọ́ mi lónìí, fi bọ́ mi lónìí. Rọ̀ mí ní agbára, rọ̀ mí ní agbára. Àṣẹ ẹ̀mí mímọ́ wọ inú mi lọ. Ọlọ́run ẹ̀mí mímọ́ gbé mi wọ̀, Olúwa gbé mi wọ̀, ayérayé gbé mi wọ̀, ọba bá gbé mi wọ̀. Àṣẹ agbára tí wọ́n fi dé ibi gíga, Olúwa gbé wọ̀ mí. Jésù Olúwa wa. Jésù, amen. Jósẹ́fù kò ní alátakò fún ipò prime minister ní ilẹ̀ àjèjì, kò níwèé ìgbélú ń bẹ o, kò ní nǹkan kan, ṣùgbọ́n kò sí alátakò tó takò pé kì í máa sọ ọmọ ìlú wa. Àṣẹ kan ni, àṣẹ kan bẹ lára rẹ̀, àṣẹ mọ́takò mi. Wọ́n gbàdúrà wá ní Olúwa,
agbára má takò mí ní ìkórìtà ìṣelógo. ẹlòmíín jọ wọn bá fẹ́ ṣe promotion fún báyìí alátòkò kan ó dìde wọ́n sì jábọ́. àṣẹ má takò mí sẹ́ ní ìkórìtà ìṣelógo olúwa gbé wọ̀ mí. agbára má takò mí ní ìkórìtà ìṣelógo olúwa gbé wọ̀ mí. ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. àṣẹ má takò mí ní ìkórìtà ìṣelógo olúwa gbé wọ̀ mí, olúwa gbé wọ̀ mí, ayérayé gbé wọ̀ mí, ẹ̀mọ́ gbé wọ̀ mí, olúwa gbé wọ̀ mí, olúwa gbé wọ̀ mí, ayérayé olúwa gbé wọ̀ mí, ọlọ́run tó ga olúwa gbé wọ̀ mí. Jésù olúwa wa. ẹnìkan wà ó ti gbé Amẹ́ríkà gbé títí kò ríwèé ìgbélú ọgbà Canada lọ ń gbòde Canada wọ́n tún ti ń ṣètò wọ́n ti ń bọ́ wọn ọwọ́ àtọ́ àkótí wọn pè pẹ̀jọ́ ẹ̀ ọwọ́ ní ká máa sẹ́ndì ìwé kan láti Nàìjíríà wá láti fi support kìíní ẹ̀ nígbà wọn tún kọ tí wọ́n kọ date of birth wọ́n tún sì kọ kò wò kò rí lọ́ọ̀yà rẹ̀ náà kò rí nítorí pé ibi tí tàfẹ́ fi tako nìyẹn nígbà òde bẹ̀ wọ́n ní wá báwo ló ṣe yàtọ̀ síra wọn kíní kan só bẹ́ẹ̀ ṣe sọ pé ó padà sílùú ẹ̀ tó ti bọ̀ ni o no ó tẹ̀ láti ẹ̀dá your lawyer you got it from your country you gave it to your lawyer you see both of you see didn't do anything ibi àwọn àtakò nìyẹn wọ́n gbàdúrà àṣẹ tí a kì í takò agbára tí a kì í takò agbára má látakò ní ìkórìíra ìṣelógo ní ìgbà tí ẹlòmíì dé ibi tó ti fẹ́ ga lọ́jàbọ̀ olúwa gbé wọ̀ mí. ó ṣẹlẹ̀ sí àwọn olóṣèlú bí n bá bẹ̀rẹ̀ sí ní ṣe analysis báyìí nísìn ẹnìkan wà tó yẹ pé ipò tó ń lépa ibi gíga ni ó fẹ́ jàre orílẹ̀-èdè ó fẹ́ jẹ́ n kò fẹ́ jẹ́ ààrẹ yìí ó lépa nígbà tí wọ́n fà wọ́n kalẹ̀ wọ́n ní no ó lè jẹ gbákejì ìdí ni wípé ẹlẹ́sìn kan náà ní èèyàn jábọ́lẹ̀ ó fi ẹ̀ tí ó ní ẹ̀sìn kejì ó fi dípò òkè ẹ jẹ́ kó jẹ́ ìgbà tí ẹni yẹn jẹ́ gọ́vnà wọ́n àtakò kan tún wá gbogbo ẹ̀tọ́ tó yẹ ẹ má fún un àkókò míì tó ti dé báyìí ó fẹ́ gbé gbá òṣèlú wàhálà kan tó ṣẹlẹ̀ agitation tó ṣẹlẹ̀ ogun àtakò nìyẹn irú ẹni bẹ́ẹ̀ kó lọ wá Ọlọ́run Olúwa kí lẹ fẹ́ kí n ṣe ní ìkórìtà tí mo wà ṣé ẹ lọ́wọ́ sí ààrẹ yìí ṣé ẹ lọ́wọ́ sí ipò tí mò ń lọ yìí ǹjẹ́ ẹ̀mí máa wà nú ìrìn àjò yìí ǹjẹ́ agbára Ọlọ́run wà nú ìrìn àjò yìí agbára Ọlọ́run ní máa tọ́ ni tí èyí fi látakò wá gbàdúrà agbára má takò mí ní ibi gíga àṣẹ má takò mí ní ibi gíga Olúwa gbé wọ̀ mí lónìí agbára má takò mí tí ayé ò lè takò Olúwa àṣẹ má takò mí. Jósẹ́fù kì í sọmọ ìlú yẹn wọn bí ìlú yẹn kì í níwèé ìgbélú ẹ̀wọ̀n ni wọ́n tún ti lọ mú wọn kò sí ẹni pé ẹlẹ́wọ̀n ni wọ́n ò takò wọ́n fi jẹ prime minister wọn ò dìbò míì kò sí torí pé àṣẹ tí ń bẹ lára ẹ̀ wọ́n èé dìbò fún wọ́n èé dìbò tí wọ́n bá dìbò yan wòlíì ni wọ́n èé dìbò yan wòlíì ẹni tó bá jẹ́ wòlíì àṣẹ ní Olúwa àṣẹ àti agbára tí a kò lè takò ní ìkórìtà ìṣelógo Olúwa gbé wọ̀ mí ẹ jẹ́ gbàdúrà dáadáa orúkọ Jésù Olúwa agbára àti àṣẹ má takò mí Olúwa gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí agbára tí a kì í takò ní ìkórìtà ìṣelógo ẹ̀mí mímọ́ gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí Olúwa gbé wọ̀ mí Jésù Olúwa wa gbàdúrà wà ní Olúwa agbára tí fi ní àṣeyọrí ọjọ́ ti lọ agbára àkọ́ntínì ní ọjọ́ mẹ́jọ ẹ̀jẹ̀ agbára tí fi ní àṣeyọrí tó bá di ọjọ́ mẹ́jọ àpàdé wá bèrè nǹkan tó fẹ́ Olúwa o ní ìkórìtà tí mo wà fi agbára rẹ yanjú ìṣòro yìí àṣẹ jẹ́ kí ayé ti ara mi mọ̀ pé alágbára ni ọ́ nítorí pé ìgbà tí ìwọ tí ayé ti rò pin wọ́n ti rò pé ò jẹ́ nǹkan kan ṣùgbọ́n gbà tí ẹ̀mọ́ bá dé aṣọ ẹ̀ di èèyàn aṣọ ẹ̀ di ẹni tí gbogbo ayé ń wárí fún agbára tí ó mú mi jẹ́ èèyàn tí ó mú mi jẹ́ èèyàn láyé tí ó mú mi débi ìṣelógo mi Olúwa gbé wọ̀ mí ẹ jẹ́ gbàdúrà yìí dáadáa orúkọ Jésù agbára láti ọ̀run wá Olúwa tí ń fi jẹ́ èèyàn tàdúrà mi ó fi máa gbà tí ọ̀nà ó fi máa ṣí fún mi tí ó máa fi ṣí fún aya Olúwa gbé wọ̀ mí Jésù Olúwa wa orúkọ Jésù ipa tó ju pa agbára tó ju gbogbo agbára lọ ẹ máa yìn ológo fún àbáńtẹ fún wa láti gbàdúrà lónìí Olúwa gbọpẹ́ wa ẹ mọ́ gbà yín wa Olúwa gbọpẹ́ wa Olúwa gbà yín wa jẹ́ Ọlọ́run o gbogbo àdúrà tí àwọn ọmọ rẹ ti gbà lónìí Olúwa fi iná dáhùn Olúwa fi àṣẹ dáhùn ayérayé fi àṣẹ dáhùn gbogbo àdúrà tẹ́nì kọ̀ọ̀kan ti gbà lónìí Ọlọ́run tó ní ayé o Ọlọ́run tó ní ọ̀run o Olúwa fi iná dáhùn Olúwa fi àṣẹ sí Olúwa fi àṣẹ sí ẹ má fi àṣẹ sí jẹ́ kó di ẹ̀rí Olúwa jẹ́ kó di ẹ̀rí ẹ má jẹ́ kó di ẹ̀rí orúkọ Jésù jẹ́ kó di ẹ̀rí jẹ́ kí àdúrà náà jẹ́ kó di ẹ̀rí fún ẹnì kọ̀ọ̀kan wa Olúwa gbọ́ ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ẹ̀mí mọ́ bá a ti wí kó rí bẹ́ẹ̀ bá a ti wí kó rí bẹ́ẹ̀ ìwọ ọmọ Ọlọ́run gbọ́ ọ̀rọ̀ Olúwa bó ṣe ń lọ lónìí bó ṣe ń lọ ní ọ̀sẹ̀ yìí ó yá lọ rí àánú gbà
bó ṣe ń lọ ní ọ̀sẹ̀ lọ rí àánú gbà lórúkọ Jésù. àṣẹ ìṣerere kó bàlẹ́ ọ, agbára ìṣerere kó bàlẹ́ ọ, ìmísí ẹ̀mí mímọ́ kó wọ inú ayé rẹ, agbára ẹ̀mí mímọ́ kó wọ inú ayé rẹ, kó wọ inú iṣẹ́ rẹ lórúkọ Jésù. ó yá lọ ṣe rere lórúkọ Jésù. ó yá lọ rí àánú gbà lórúkọ Jésù. ó yá lọ rí ògolo lórúkọ ti Bàbá, lọ rí ògolo lórúkọ ti Jésù, lọ rí ògolo lórúkọ Jésù, lọ rí ògolo. agbára tó jẹ́ kó rí ògolo ó yá gbà á, ó yá gbà á. ẹ̀mọ́ fi fún ọ, ẹ̀mọ́ fi fún ọ, ọ̀nà rẹ sí, ọ̀nà ńlá fún ọ, ogún ṣẹ́ fún ọ lónìí lórúkọ Jésù. bó ṣe ń lọ ní ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù wàá rí ẹ̀rí jẹ́, wàá rí ẹ̀rí jẹ́, wàá rí ẹ̀rí jẹ́. àṣẹ kan ló la ọ̀nà lójú òkun pupa, àṣẹ kan ló pé kí omi kúyà ní Jọ́dánì, àṣẹ ẹ̀kọ́ sí ilẹ̀kùn ìbùkún fún ọ nínú ọ̀sẹ̀ yìí, àṣẹ ẹ̀kọ́ la ọ̀nà fún ọ nínú ọ̀sẹ̀ yìí. kó rí àánú gbà o, kó rí àánú gbà o, kó rí àánú gbà o. bẹ́ẹ̀ ni kó rí, ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́. màdídádú santani àdúndíṣà adìlí kadori azama. ogun àtijọ́ tó tún ṣí ọ yẹn mo sọ ní orúkọ Jésù, ogun yẹn kó wọlé bẹ́ẹ̀ lórúkọ Jésù, ogun kó wọlé bẹ́ẹ̀. Yakidun dina si ala gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdùbúlẹ̀ àìsàn ìpọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù ẹ dìde, lórúkọ Jésù ẹ dìde. mẹkúrì àzíníyà ata akáwà tẹ́ gbé àyànmọ́ tó ga ṣùgbọ́n ayé pa ògo yẹn. máàlì kùndúrì àzà agbára àjíǹde kó gbàlẹ́ ọ níbi tí ó bá wà, agbára àjíǹde àti ìyè kó gbé ọ dìde níbi tó ṣubú sí. ìkórìtà tó ṣubú sí yẹn mo sọ ni gẹ́gẹ́ bí ikọ̀ àti ìdúró ìmọ̀ ẹ̀ ọ̀yá dìde lọ́kọ̀ níbi gíga, lọ́kọ̀ níbi gíga. máàlì kùrù àtàdíà yìkúndì dáríyàmà káza dákàrí àgùlì kájà mùhúrì nà ṣàdà libru moko ṣàdà kàkàkùrì mùkúndì zàmàkà lágídádù síndìkà yá à mẹkúndà. ó ẹni ẹ ká ẹni ó lòun tiẹ̀ tí jẹ́rìí kan nígbà tó ti dáyé lọ́sẹ̀ ìwà jẹ́rìí lọ lórúkọ Jésù. wà á rí ẹ̀rí tí ìran rẹ̀ jẹ́rí lórúkọ Jésù. ẹ̀rí ìṣelógo ọjà gbà á lónìí, ọjà gbà á lónìí. gbogbo ọwọ́ tó dáwọ́ ní ògo rẹ̀ tẹ́ni kò ní búyọ ẹ̀mí mọ́ gé wọn dànù, àwọn ọwọ́ yẹn bẹ̀ dànù. ọjà lọ fọ́ níbi gíga, ọjà lọ rí òdodo máàdì rúdí kazanda kayakuri dábà. in the name of Jesus Christ, so shall it be. In Jesus' name we pray. Amen. lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Houston, Texas lọ́la yóò ní agbára. Holy Spirit and you, Holy Spirit and you lọ́la ẹ jẹ́ pàdé nínú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára, English Structure Yorùbá Parish tó wà ní number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. ibi tí a kalẹ̀ sí yẹn ẹ jẹ́ àpàdé láago 9:00 ní Sunday school bẹ̀rẹ̀. workers máa wà ń bẹ̀ látàgò 9, aago 9:00 ní Sunday school bẹ̀rẹ̀. a ó sì gbé lọ títí tí èdè lẹ́yìn Sunday school a lọ sí service yẹn yóò ní agbára, yóò ní agbára. má gbẹ̀yìn o lọ bá ọ pàdé, ìyanu ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. bẹ́ẹ̀ lórí ó ti rí bẹ́ẹ̀. shall we share the grace together in fellowship? The grace of the Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Surely goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Amen. Ẹ ṣeun o. God will bless you. Gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí prayer line, I appreciate you all. In Jesus' name, the Lord will bless you. Ẹ ṣeun. Pẹ̀lú ògo Ọlọ́run tó bá tún di ọ̀sẹ̀ tí ń bọ̀, a ó pàdé ní aago 7 sí 8, wákàtí kan ṣoṣo náà ni. Àká máa fi gbéra wa gbóná. Láìsí àwẹ̀ àti àdúrà, Jésù ní iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Olúwa ràn wá lọ́wọ́ o. Àdúrà wa yóò gbà o. Happy weekend to you all. Gbogbo ẹ̀yin tí ẹ wà lórí God bless you ma. gbogbo ẹ̀yin tí ẹ wà ní orí platform wa lórí Facebook brother Jerry Oye Ayinla, God bless you my brother. I love you. God bless you. God bless you. God bless you. God bless you. ẹ bá mi kí gbogbo family. mo rántí iṣẹ́ kan tá lọ ṣe ní Abẹ́òkúta nígbà tá à ń ya fídíò Ọlọ́run mi. Thank you Pastor Makinde o àti gbogbo àwọn tó kù o. God bless you. Olúbùkọ́lá mi Raxim Jesus Olúwa, God bless you my brother. God bless you. God bless you. God bless you.
God bless you. Oh, God bless you. God bless you. Mommy Christiana Bolude, God bless you. Sister Temitayo Adedeji, God bless you. Sister Titi Lola Moses, God bless you. Sister Olubumi Elvis, God bless you. God bless you. God bless you. My beloved sister, God bless you. Mami Ìyá Ológo Esther ẹkújọ́ mẹ́ta ó tójọ́ mẹ́ta o, God bless you. Sister Asagba Paula, God bless you. Mommy Funke Awoleye, God bless you, mommy. God bless you, ma. God bless you, ma. God bless you, ma. God bless you, ma. God bless you. God bless you. I appreciate everybody. I appreciate you all. Low platform, I greet everyone. Brother Ajao Adekola Akim, my brother. Niye daddy nko ba mi ki daddy o, God bless you. God bless you. God bless you. God bless you. I want to need Osun niye. Olayemi Daniel, God bless you. Olubukola mi, God bless you. Oluwatosin, Sister Oluwatosin. Ode Popola, God bless you, ma. God bless you, sir. God bless you. I appreciate you. Appreciate you. Appreciate you. Ayanbinrin Tosin, God bless you, my sister. Brother Pastor, my pastor, Pastor Raphael Olusegun Afolabi, God bless you, sir. I appreciate you, sir. God bless you, sir. Sister Temitayo Adedeji, God bless you. Sister Temitope Dorcas Ojo, God bless you. God bless you. God bless you. I appreciate everybody. Thank you, thank you, thank you, thank you so much. Àtúnpàdé ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé o. Jésù Olúwa wa. Àmín.